Ìròyìn yàjóyàjó láti ilé-iṣẹ́ Atótó Arére Online TV. Ìjọba ìpínlẹ̀ Kwara ti àwọn ilé 14 kan pa látàrí pé wọn kò ní ilé ìgbọ̀nsẹ̀ lójúnà àti dènà ìbẹ́sílẹ̀ àìsàn onígbá méjì. Ìjọba ìpínlẹ̀ Kwara gbà tọwọ́ iléeṣẹ́ tó ń rí sọ́rọ̀ àyíká nípìnlẹ̀ ọ̀hún ti àwọn ilé 14 kan pa fún ẹ̀sùn pé wọn kò ní ilé ìgbọ̀nsẹ̀ tó sì ní èyí jẹ́ ìwà títàpá sófin ìmọ́tótó àyíká tó kórojú sí kíkọ́ ilé láìsí ilé ìgbọ̀nsẹ̀. Àwọn ilé tíjọba ti pa ọ̀hún ló wà ní agbègbè Sábò-Òkè, Oníkùnkeu, Adábàtà, léyìí tó wà láàrin apá gúúsù ìwọ̀ oòrùn ìjọba ìbílẹ̀ Ìlọrin olúùlú ìpínlẹ̀ náà. Kọmíṣánná fọ́rọ̀ àyíká nípínlẹ̀ Kwara, Hajiya Nafisat Buge ṣe àlàyé ọ̀rọ̀ náà lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ tí ó sì sọ di mímọ̀ pé ìjọba ìpínlẹ̀ Kwara ní ìfarajìn sí ṣíṣe àmójútó kí àyíká mọ́ tóní láti lè dènà ìṣúyọ àìsàn kọ́lẹ́rà àtàwọn àìsàn mìíràn tó lè ṣe okùnfà àìlera. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn òṣìṣẹ́ aṣàmójútó ìmọ́tótó àyíká ti ń ṣe iṣẹ́ takuntakun tí wọ́n sì ń gbìyànjú lẹ́nu iṣẹ́ wọn nípa ìmáṣe àyẹ̀wò lójúlé sójúlé láti mọ bí ilé ìgbọ̀nsẹ̀ àwọn ènìyàn ṣe mọ́ sí lójúnà àti mú ìgbèrú bá ìgbé ayé ìlera ará ìlú, gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé èyí ló lè ṣe okùnfà bí àwọn ilé náà yóò ṣe wà ní abẹ́ ìlera pípé. Tí ìgbìyànjú yìí sì bí wọ́n ṣe àwárí àwọn ilé 14 náà tí kò ní ìgbọ̀nsẹ̀ kó tó di wípé wọ́n gbé wọn tì pa.